lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá yìí ní ọjọ́ 16 oṣù karùn-ún ọdún 2025 tá a wà yìí the 16th of May 2025 ẹni olórí oko káfàtà orílẹ̀-èdè yìí tó jẹ́ apàṣẹwàá fún gbogbo ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Commander-in-Chief of the Federal Armed Forces of Nigeria ọlọ́lá jùlọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ló máa ṣèpàdé pàjáwìrì pẹ̀lú gbogbo àwọn ọ̀gá ológun Nàìjíríà tó sì jẹ́ kó di mọ̀ fún wọn pé ọ̀rọ̀ ètò ààbò tó fẹ́ máa mẹ́ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti tó gẹ́ o òun lójú nílajúlẹ̀ kí tàlùbọ́ kò wọ́ kí wọ́n jí gìrì kí wọ́n sì tún ìlàkàkà wọn ṣe láti gbógun ti gbogbo àwọn apààyàn tó ń da Nàìjíríà láàmú. ẹ rántí pé láti nǹkan bíi oṣù méjì mẹ́ta sẹ́yìn ó ní ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ló tún ti fẹ́ máa mẹ́ẹ̀ sí i tó jẹ́ pé níṣe ni àwọn aṣekúpani tíjọba ń pè ní báńdíìtì iná wa tún múra sí iṣẹ́ wọn pàápàá láàrin àárín gbùngbùn ilẹ̀ Haúsá pàápàá ní ìpínlẹ̀ Plateau àti ìpínlẹ̀ Benue. Gbogbo eléyìí ló sì ń kó àwọn èèyàn lóminú pé èé ṣe ètò ààbò tó tún fẹ́ dojúrú lójijì. Bẹ́ẹ̀ náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìlòun náà ló ń pariwo ní gbogbo ìgbà pé òun ò ní lajúlẹ̀ o kí wọ́n dẹ ètò ààbò Nàìjíríà rú mọ́ òun lórí àti pé ìgbésẹ̀ tó nípọn ìgbésẹ̀ tó ṣàkà ìlòun yóò gbé lórí ètò ààbò Nàìjíríà. ṣá o lọ́jọ́ Ẹtì tí í ṣọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá ni ààrẹ túbọ̀ gbé ìgbésẹ̀ pàtàkì lórí ètò ààbò Nàìjíríà nígbà tó kó gba àwọn ọ̀gá ẹ̀ṣọ́ ààbò Nàìjíríà tó kó wọn jọ sínú ọ́fíìsì ẹ̀ nílé ìjọba l'Àbújá tí wọ́n ń pè ní State House tàbí Aso Villa tàbí Aso Rock tó sì bá wọn ṣe ìpàdé. nínú ìpàdé náà ni gbogbo wọn ti jọ jíròrò lórí ibi tí ètò ààbò Nàìjíríà dé, ohun tó ń fà á tó fi mẹ́hẹ̀ àti ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni oníkálukú àwọn ọ̀gá ẹ̀ṣọ́ ààbò Nàìjíríà tó wà ní ìpàdé náà ni wọ́n ń sọ ìrònú ọkàn wọn àti ọ̀nà àbáyọ tó sì jẹ́ pé nínú ìpàdé náà ni wọ́n ti fi ẹnu kò pé ààrẹ Bọ́lá Tinubu yóò túbọ̀ yọ̀ǹda owó láti ra àwọn bàálù yan ọkọ̀ òfurufú tó jẹ́ ọkọ̀ òfurufú tó fi ń jagun láì túbọ̀ tó dojú ìjà kọ àwọn afẹ̀míṣòfò látòrí òfurufú. Bákan náà ni àwọn ọ̀gá ẹ̀ṣọ́ ààbò náà wọ́n ṣèlérí fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé àwọn yóò túbọ̀ lọ jáfáfá mọ́ṣẹ́ láti rẹ́yìn gbogbo àwọn afẹ̀míṣòfò tó ń dààmú orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn tó wà nínú ìpàdé náà ni olùdámọ̀ràn lórí ètò ààbò fúnjọba Nàìjíríà National Security Adviser Alhaji Nuhu Ribadu. Bẹ́ẹ̀ lẹ́ni tó ṣíwájú gbogbo àwọn ọmọ ogun lọ sí inú ìpàdé náà ni olórí gbogbo ọmọ ogun àti ẹ̀ṣọ́ ààbò Nàìjíríà ìyẹn Chief of Defence Staff ọ̀gágun Christopher Musa. Bẹ́ẹ̀ náà ni ọ̀gá àwọn sójú orí ilẹ̀ ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé náà wà nínú ìpàdé náà. Ọ̀gá àwọn sójà orí òfurufú Chief of Air Staff ọ̀gágun Marshal Hasan Abubakar náà wà nínú ìpàdé náà. Ọ̀gá gbogbo àwọn sójú orí omi Chief of Naval Staff ọ̀gágun Vice Admiral Emmanuel Ogala òun náà wà nínú ìpàdé náà. Bẹ́ẹ̀ ni ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókùn òun náà wà nínú ìpàdé náà.